Chief Adams Akim wàhálẹ̀ tó kún sanwó alára fòsìbọ̀yì àkọ́kọ́ ọmọ nìkí tọmọ Àjọkẹ́ ìyàlọ́jà jẹ́ Afọláṣadé ọmọ olóòtú òde Afọláṣadé ọmọ oníṣẹ́rẹ́ kìíní kan ò ní ṣe rẹ ìjọ pẹ̀lú májọ́ nífẹ̀ àwọn alálẹ̀ àgbáyẹ̀ṣe ọmọ jíjú ọpẹ́ kò pẹ́ kọ́kọ́ jùlọ mọ́ àìdè mọ́ pọ̀ láwọn ọmọ jíjú ọpẹ́ 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 olórí ẹgbẹ́ máa wọlé máa wọlé ayálà máa wọlé òṣèlú ọ̀sà ẹgbẹ́ máa wọlé olórí máa wọlé máa wọlé yẹtùdé máa wọlé Benji ìwà àtàwọn ẹgbẹ́ ọ̀rọ̀ pọ̀ tá a fẹ́ sọ̀rọ̀ àwọn ọdẹ orí ọ̀rọ̀ kì í. ọ̀rọ̀ pọ̀ tí mo fẹ́ sọ̀rọ̀ ọdẹ orí ọ̀rọ̀ kì í. mo sì wọlé wá àyà kí wàhálà ògùn sanwó alára ẹ̀kọ́ ẹ̀kọ́ òfì ọmọ ògùn sanwó. Mùsùlùmí ìyá kọ́kọ́ ọmọ bá níbi ìdí ìpọ̀ tẹ̀lé.